Kalẹ̀ ilẹ̀ ti ṣú but ìwọ tó bá ní oore ọ̀fẹ́ láti wo show mi lálẹ́ oore ọ̀fẹ́ ńlá ni àwọn pa ti ṣe show lẹ́ẹ̀kan but mo fẹ́ pe àkíyèsí yín sí eléyìí. This one is very very important. Ẹ bá mi táàgì Bísí Wèrè. Ẹ bá mi táàgì Bísí Wèrè. Ẹ bá mi táàgì Ojú Abẹ́. If you are watching me tonight, there is something I want to play tonight. There is a video I want to play tonight. For those of you that have been watching me and you don't even understand what has been going on, I want you to listen to this video. That was a video of Ojú Abẹ́ attacking my business. In fact, she's not just attacking my business, she's destroying my business. Ojú Abẹ́, I want you to know that there is price for everything you do. Surely èmi ò ní wá fún èmi ò ní ṣépè fún yan àdàbí lèmi máa ń pè. I want you to know that. But Ojú Abẹ́ ò ní wá fún mi. Bó wá fún mi kó má sọ nǹkan, ó máa sọ nǹkan. Ohun tó máa wá sọnù ìyẹn wà láàrin wa t'Ọlọ́run. But there is a price and there will always be price for everything tó bá ṣe nílé ayé. Surely video tí mo fẹ́ play lálẹ́, mo decide mi play láti jọjọ ẹ̀. So ẹ̀yin tẹ́ fẹ́ wo video yìí, Bísí Wèrè, I am staging this show because of you tonight. Bísí Wèrè, because of your comment in our previous show, tí mo ṣe lẹ́ẹ̀kan. That's why I want to play this video. Ordinarily, I can let go, but there is something about me. I love to explain my own side of the story because ọ̀pọ̀lọpọ̀ yẹn kì í mọ reason tí mo ṣe máa react. Guys, I want you to share this show. Tó bá lóore ọ̀fẹ́ àti wo show yìí lálẹ́, mo kí ẹ kú oríire. I want you to listen to this video. Listen to this video. Before that time, ẹ wo nǹkan tí Ojú Abẹ́ ń ṣe nígbà. Mo ń bọ̀. Ẹ wo nǹkan tí Ojú Abẹ́ ń ṣe. Just because she does not have a business. Ẹ bá mi share show yìí. Ojú Abẹ́, you believe you don't have a business, you believe you don't have anything to lose. Ó ti gbàgbé pé gbogbo nǹkan tí ó bá ṣe sílẹ̀ àbọ̀ wá bá ní àjọ ni ó máa kó. Ó ti gbàgbé pé ó máa kó. Guys, most especially tẹ́ wà lórí TikTok, mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ pẹ̀lú fídíò Ojú Abẹ́ tí mo fẹ́ play lálẹ́. Nígbà tó Ojú Abẹ́ ń ṣe fídíò fún mi back to back tó ń ṣe gbogbo nǹkan, Ojú Abẹ́ did not just brought his whole dead family. Ẹ wá wo nǹkan tó Ojú Abẹ́ ṣe fún business mi. And that is why I used to tell you, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lálẹ́, sórí bákan méjì nílé ayé, ànábì méjìlá ní, àní Jésù alánàbì. Òjíṣẹ́ Ọlọ́run méjìlá ní rather, sorry, àní Jésù, àní ànábì. So whichever one ló lè mú nínú àwọn méjèèjì, but èmi, if you come for my business, forget you are a goner. Mi ìfẹ́ mọ bí babaláwo ẹ bó ṣe mọṣẹ́ tó. Mi ìfẹ́ mọ bọ́lọ́pẹ̀lẹ́ ṣe mọ fá tó. You are a goner. Ẹ máa wo kíní. Èmi ò ń pariwo. Mo mọ̀ máa play show ẹ̀ gbà ẹ̀, but let's listen to this, guys. Ṣé fún ọdún kan ló máa fi. Ẹ wo nǹkan tí Ojú Abẹ́ ṣe. $3,000 ó dẹ̀ máa gbẹ. Ṣé fún ọdún kan ló máa. $3,000 ó dẹ̀ máa gbẹ. Ṣé fún ọdún kan ló máa fi gbẹ. Yeah. But the result will be seen before that time. The result should be seen like in 3 months. In 3 months, ó máa clear ẹ̀kún lọ́rùn yẹn. Ó máa clear. Ojú rẹ̀ bí nǹkan bó kí ló máa how much? It may take time. Usually take time, maybe like 6 months. That's that circle. That is stress. The dark eye circle. Fọ́tò mi lójú Abẹ́ gbé wá bí báyìí o. Ta ló lè mọ̀ pé Ojú Abẹ́ ń gba thousands of dollars? Why attacking my business? Why destroying my business? Ojú Abẹ́ tún sọ pé ojú rẹ̀ tó dúdú ń bí ńkọ́, ìyẹn sọ pé stress. That means pé Ojú Abẹ́ ò ṣiṣẹ́ rí. Ojú Abẹ́ ò lágùn rí. Ojú Abẹ́ bó ṣe máa jẹ wọn mọ́ aṣojú ilẹ̀ ọ̀gẹ́rẹ́. Bí àwọn ọmọ ẹ̀ ṣe máa dàgbà lójú ẹ̀mí ẹ̀ aṣojú ilẹ̀. Tó bá ti ṣeré, ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn. Àmọ́ Ojú Abẹ́, Kádíjẹ́ ò ṣe ni. Tó bá ṣeré, wàá fi ayé tó wà yìí, wàá fi pètàn aburú lórí ààrẹ àti lórí àwọn ọmọ ẹ̀.
Imagine staying in Nigeria, working so hard. Èmi lélẹ̀ lórí Instagram, èmi lélẹ̀ lórí Facebook. Both Instagram and Facebook does not have filter. Bísí wèrè, ṣé mọ̀ pé ní tó ṣu ló gbàgbé ní tó kò gbàgbé. Ṣé mọ̀ pé Bísí wèrè gbogbo yín kàn máa ń wo show randomly ni. Èmi tán ṣe show fún, kò sí show wọn kan tí mi ò ní lọ́wọ́. Ojú abẹ́ gbogbo nǹkan tí mo ní ni máa fi bẹ́ẹ̀ pò. Ojú mi dáadáa. Gbogbo nǹkan tí Ọlọ́run bá jogún fún mi, àdàbí dẹni. I just want you guys to learn. Mo fẹ́ kẹ́ learn bí àwọn people yìí ṣe lè go, like how far they can go just to destroy you. Láì ṣẹ̀, láì rò, láì mọ̀rí. Ẹ wo ohun tí Ojú Abẹ́ ti ṣe, ẹ wo ohun tí Ìyábọ̀ Òjó ti ṣe. Ẹ wo nǹkan tí àwọn people yìí ń ṣe fún ẹni ẹlẹ́ni tó ń ṣiṣẹ́. Imagine Ojú Abẹ́ mocking me pé ojú tèmi, wọ́n tún gbọ́rùn mi sí. Ṣé bọ́rùn mi tẹ́ mọ́ọ̀kì lánàá yẹn? Ṣé bóun la fi ṣí ṣọ́ọ̀bù kiri s'Abuja lẹ́ni? Ọrùn tẹ́ mọ́ọ̀kì lánàá yẹn, ṣé bóun la fi ṣí mansion lẹ́ni? Ojú Abẹ́ gbogbo nǹkan, mo fẹ́ kó mọ̀ pé forgiveness is a sin. I will never forgive you. I will never forgive your mother. I will never forgive your family. Ta ló lè mọ̀ pé òun gba thousands of dollars while destroying other people's businesses? Àánú ẹ̀ tẹ́kọ̀ wà lórí social media, tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀, tẹ́ mọ̀ pé ọ̀rọ̀, tẹ́kọ̀ máa lọ forí yín gbé pé ohun tó wà lẹ́yìn ẹ̀fà jẹjẹ lọ. Ojú Abẹ́, ibi tó wà, ibi lèmi wà, èmi hustle ni wò hustle. Sórí bí mo ṣe bá débi tí mo délé ni. Àwẹ̀ àtàdúrà ni jáde mọ́ bẹ́ẹ̀. Ibi tí mo bá délé ni. Ṣó dẹ̀ rí ibi tí mo bá dé, àwẹ̀ àtàdúrà tó gbé mi débi tí mo délé ni. Sórí àwẹ̀ àdúrà yẹn níbi tó strong dé, kò sí ohun táwa náà lè fi bí Ọlọ́run kó bàjẹ́. Ṣé ti yẹ? In as much tó bá yẹ pé ìwọ ló kọ́kọ́ wá fún mi. Ẹ má gbọ́ lẹ́wọ̀. Ẹ wò. Òtò màmá ń bí yẹn, that one is too much stress. Ṣé gbọ́? So Ìyẹn sọ pé that one is too much stress. Ó ní sórí too much stress tí olórí burúkú tẹjọ́ ń ba business mi jẹ́. Too much stress yẹn. Ojú Abẹ́ wà finish. Ó ní kúkú àti wọ́ àti ìyá ẹ̀. A ní ìyá ẹ̀, ìyá tó bí ẹ, Ojú Abẹ́, ìyá tó bí ẹ. Tó bá bí gbọmọ, tó bá ní gba ọmọ, gbogbo ẹ̀ ló máa fojú sunkún kó tó kúrò láyé. You guys are wicked. Ẹ wà nílùú òyìnbó, ẹ ń gbowó baba lórí ọmọ, ẹ wá jókòó. Nàìjíríà tẹ́yìn ò lè gbé. Sórí àti sọ̀rọ̀ yìí. Ibi tá náà bá lè rìn dé lórí ọ̀rọ̀ yín, ìrìn àjò tá bá lè rìn, ibi tá bá lè fẹsẹ̀ sí is the survival of the fittest. This video mo mọ̀ máa play láti jọjọ́ yìí. Àsìkò tó lọ sọ pé máa play ni mo play fún ẹ. Ojú Abẹ́ àti wọ́ àti Ìyábọ̀ àti gbogbo yín tó jẹ́ pé ẹ kò máa wò ó pé Ojú Abẹ́ ṣe rò pé ó easy láti ṣiṣẹ́ ni. Tó bá jẹ́ pé ó easy láti ṣiṣẹ́ Ojú Abẹ́, kò yẹ kó bímọ méje kó tó pé 40 years. Ibi tí wọ́n ti ń dó oko kiri tó ti bímọ méje fún bàbá méje, nírúwà yìí ti bí ọmọ ẹyọ kan ṣoṣo. Ọrùn tó mock, ọrùn yẹn la fi kọ́ mansion lẹ́ni o. Ó máa wòran ẹgbẹ́ ẹkú ni. Mo fẹ́ mọ ìdí tó ṣe ń ṣe show Fáṣàbí kiri. Mo fẹ́ mọ ìdí tó ṣe ń ṣépè fún tó ń ṣépè fún ọmọ ẹ̀. Ó rí pé mi play video yìí, mo bẹ́ẹ̀ tọ́jú video yìí sí archive. For those of you tẹ́ wà lórí TikTok, tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ojú Abẹ́, mo jẹ́ tún Yorùbá ìsọ fún pé mi ò play audio. N tá bá lè gún tó bá wọn ata bẹ Ọlọ́run tó gbé wa dépò yìí. Bàbá bẹ̀ pé kó bá wa barú ti ẹ jẹ́, kó bá bá ti yẹ ẹ jẹ́, kó bá bá tọmọ ẹ jẹ́, kó bá bá rìn àjò ẹ jẹ́, kó bá bá rìn àjò àwọn ọmọ ẹ jẹ́, kó bá rìn àjò gbogbo ẹ̀dá tó dàbí ìwọ Ojú Abẹ́ jẹ́. Àmọ́ kádùrá ẹ máa gbà. This is height of wickedness. Ojú Abẹ́ ó máa ṣẹ̀wọ̀n, àwọn ọmọ ẹ máa ṣẹ̀wọ̀n. Ìyá ẹ, gbogbo ọmọ tó tara ẹ jáde àtọmọ ọmọ ẹ ló máa ṣẹ̀wọ̀n. Ẹ jẹ́ ká gbọ́ fídíò yẹn sí. Ẹ jẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀. Ẹ máa gbọ́. $3,000. Ó dẹ̀ máa gbẹ. Ṣé fún ọdún kan ló máa fi lọ? Yeah. But the result will be seen before that time. The result should be seen like in 3 months. Mọjọ́ táwa ti ń ta cream. Ẹ mọ iye ọdún táwa ti ń ta cream. Àtijọ́ tí mo ti ń ta cream, mi ò gba negative report rí. Àtijọ́ tí mo ti ń ta ilẹ̀, kò lè sẹ́ni tó lè sọ fún mi pé mo gbówó lẹ̀ lọ́wọ́ mi ò fóun lówó nílẹ̀.
ẹ mọ iye ọdún tí mo ti ń ta cream, ẹ mọ iye ọdún, ẹ mọ age mi báyìí ẹ mọ nǹkan tí màá pé ní next year àjọ tí mo ti ń ta cream. Torí pé ìjẹ́ ilé mọ̀ pé ojú abẹ́ ń gba thousands of dollars lọ́wọ́ ẹni yìí, ojú abẹ́, torí pé o fẹ́ polówó fún yàn, o wá wò ṣùṣùṣùṣù, o wá attack business mi, o ò ní ṣerú ẹ̀ mọ́ àṣemọ́ ẹ lélẹ̀. Gbogbo ohun tó bá gbà ni màá fi fún, ojú mi, gbogbo ohun tó bá gbà àti wọ́ àtẹ́tò ń polówó ọjà fún, gbogbo ohun tó bá gbà ni màá fi fún, gbogbo ohun tó bá gbà ni màá fi fún. Sórí fídíò yìí tí n bá ṣe tán màá post ẹ lódìdí káwọn èèyàn wo nǹkan tó ń ṣe. Àṣẹ wo gbà tó ń ṣe fídíò yìí, àṣẹ òun gba $2,500, òun gba $4,000, òun gba $300 gbogbo tó ń ṣe fídíò yìí. Mo fẹ́ mọ nǹkan tí Esabod sọ sí ẹ tó fi wàrántì pé òun ṣépè fọmọ Esabod. Bísí wèrè ọ̀bẹ́kẹ́ ẹ̀ ń bẹ́ síwájú lẹ́ẹ̀kan, ẹ̀ ń bẹ́ sẹ́yìn, ẹ ti gbàgbé fídíò yìí. Mélòó nínú yín ló ti rí fídíò yìí rí? Fídíò tí mo play ní Kojú Abẹ́ lálẹ́. Mélòó nínú yín ló ti rí fídíò yẹn rí? Mélòó nínú yín náà? Mélòó nínú yín ló ti bí ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ dọ̀kásì ni. Ọmọdé burúkú ó bojú ẹ̀yìn, ó dàbí ọ̀rọ̀ Akíìmù Bẹ́fúrọ̀ ni. Ṣebí nígbà tó ń ṣe kiri o ti gba ambassador àbí o ti ba yé àbí o ba yé èèyàn kan jẹ́, o ba business èèyàn kan jẹ́, o wá gba ambassador àbí o wá kọjú ìjà sẹ́ni tó gba ambassador fún ẹ. Ọmọ méje bàbá méje. First time one mami, this is the first time you are seeing this video. Ṣé mọ̀ pé èmi ni mo ní case. If you know what I have against these people, ẹ mọ̀ pé kò sí ilé babaláwo tẹ́ máa gbé case wọn dé, tẹ́ máa ṣépè fún wọn, ó máa mú wọn, ó máa má wọn mú wọn. Ojú Abẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni. Ọjọ́ ló gba ambassador títí ẹ ti bàjẹ́. Ṣé bí ìgbà ẹ máa gbọ́ ẹ wò. In 3 months ó máa clear ẹ̀ kú lọ́rùn yẹn. Ó máa clear. Ojú rẹ̀ bí nǹkan ó kí ló máa how much? It may take time. Usually take time, maybe like 6 months. That's that circle. That is stress. Dark eye circle. To my one being that one is too much stress. Oh, so yẹn lè má lọ bọ̀rọ̀. Ó lè má lọ bọ̀rọ̀ until tó fúnra ẹ bá fira ẹ lọ́kàn balẹ̀. Bọ́ọ̀rùn jíjẹrà yẹn máa lọ. Ó máa lọ. Yeah, that was skin tag. Ṣé ń gbọ́ ọrùn jíjẹrà? Ọrùn jíjẹrà yẹn rèé o. Òun la tún ti fi ṣí ṣọ́ọ̀bù sásokòrò o. Ọrùn jíjẹrà yẹn la fi kọ́ mansion o. Ọrùn jíjẹrà yẹn la fi ní estate o. Ojú Abẹ́ gbogbo nǹkan tó bá gbà ni máa fi bẹ́ẹ̀ náà tán. And God, forgiveness is a sin. You are an enemy. Ìsinmi ti dèwọ̀ fún ẹ. Ìfọ̀kànbalẹ̀ dèwọ̀ fún ẹ. Ìgbéga dèwọ̀ fún ẹ. Ó dèwọ̀ fún ẹ. Ìyẹ́ ẹ kò tún bá wọn láyọ̀ mọ́ láyé. Kò tún bá wọn láyọ̀ mọ́ láyé. Orí pé mi play video yìí. Ọrùn jíjẹrà. Níwọ tó bímọ méje bàbá méje. Níwọ tó òṣìṣẹ́ owó rí. Common ambassador ló gbà. Wọ́n lọ já òtà ní December. Wọ́n lè jẹ gbèsè ní December. Ojú Abẹ́ jáde síta kó ní kò sáyé. Jáde síta kó ní kò sí pé. Ojú Abẹ́ Kadijat Hussaini àti ìyá ẹ àti gbogbo ọmọ tó tara ayé ẹ jáde àtọmọ ọmọ ìyá ẹ gbogbo ilẹ̀ máa ṣòfò ẹ ṣòfò ọmọ ẹ ṣòfò ayérayé ẹ ṣòfò ẹ̀mí ẹ ṣòfò ìrìn àjò. Gbogbo ohun tó bá mi ò forgive ẹ kẹ ìyàn kì í forgive rú wọ o ti pass the boundary ẹ o ti gungi kúrẹ́ kọjá wé Bíbélì àti Quran go sọ pé kéèyàn forgive rú èèyàn bí títí ẹ. Ojú Abẹ́ ó máa ṣèsìnkú pérégede tọmọtọmọ ẹ tìrantìran ẹ o gbọ́n lẹ́ẹ̀ta mọ́ ẹ máa gbọ́. So gbogbo ẹ̀ wá jẹ́ $7,000. Tí a bá fẹ́ tọ́jú ẹ̀ dáadáa. The same oògùn ni ó ṣiṣẹ́ méjèèjì. 3,000 yẹn náà ni. Okay, 3,000. Wọ́n ní 3,000. 3,000. Mi ò dẹ̀ ná $3,000. Ọrùn mi ti clear o. Ojú mi ti clear o. Bí mo ṣe ṣiṣẹ́ tó mo yẹ ọ̀tútù. Ọrùn yẹn la fi ní estate. Ọrùn yẹn la fi kọ́ mansion. Ọrùn yẹn la tún ti fi ṣí àsokòrò. Ọrùn yẹn la fi ń ṣoríire o. Ojú Abẹ́ ń tó ṣe
ẹni tó ṣerú ẹ̀ nínú Quran àbí Bible àbí inú ìṣẹ̀ṣe, ẹni tó ṣerú yìí tó ṣe tó máa rìn lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́, aṣojú ilẹ̀ ọ̀gẹ́rẹ́ aṣojú ẹ̀, ẹ̀ẹ̀kan lèèyàn máa ṣe lórí, ó ní ṣe mí mọ́, ó máa ṣe sìnkú pèrègede ni, ó máa ṣe sìnkú pèrègede ni, mo máa bẹ́ẹ̀ wọ tán ni. And let me tell you something, lórí cyberspace, be careful ẹni tó fẹ́ lọ fún. Sórí èmi mo ìwà oníṣòwò ni mo dẹ̀ ṣiṣẹ́, mi ìṣàtòkò jẹun bí Ìyábọ̀ Òjó, mi ò dẹ̀ pààyàn bí Ìyábọ̀ Òjó, mi ò dẹ̀ mọ fake life lò bí Ìyábọ̀ Òjó. I work so hard. Sórí mo yẹn ṣiṣẹ́ yẹn, mo mojú Olúwa, mo mọ ibi tán ti ń pè, mo mọ orúkọ tán pè, mo mọ ibi tán ti ń tù. Sórí mo ṣe pé síbi tó da yẹn, tí n bá rí ẹ as a threat sí life mi or business mi, màá pè kó bá mi dá sẹ́ríà fún ẹ. Ẹja bọ̀tán, àbọ̀. Ìka tó máa fi glow pẹ̀lú ẹ̀kan. Ẹ̀gbọ́n. Òun náà ní glow. Why can't you so many things? They all remove stretch mark, all remove skin tag, all remove àwọn tó ní kí ló máa ń pè cellulite. Àwọn tó ní cellulite. Ẹ wá gbọ́ ilé. Ẹ wá gbọ́. To me, Nibi is understanding. Mo wà lórí TikTok. Be 3 days ago, she just sent me a message. Oh, message yẹn gùn gan pé owó owó ṣàdáwápọ̀ ṣá and I. Ṣé o yáwó lọ́wọ́ ẹ̀ ni tó màmá yín tayọ màmá yín? Owó tí mò ń san fún ni, owó tí mo máa ń san fún ni. So mo wá send owó yẹn fún she wanted me to pay for mail. Mo wá ní no mail tí kan and I paid those money. So in fact, and immediately I was surprised because 1,500 in your way. Ṣé o lè join ní TikTok pẹ̀lú sparkling weight loss? Send the request orí TikTok. Send the request because you need to clarify yourself. Lady tó ń sọ̀rọ̀ iná jọ ń ba business mi jẹ́ o. Lady tó ń sọ̀rọ̀ yìí ní ojú abẹ́ crop ọrùn mi. Ǹjẹ́ yìí lè mọ̀ pé torí pé ojú abẹ́ fẹ́ gba advert ló ṣe wá attack mi. The same thing Ìyábọ̀ Òjó ṣe. Torí pé Ìyábọ̀ fẹ́ lọ gba advert níbi tán ti ń pààyàn sórí ilẹ̀. Look at how these people. Sórí jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Alátiṣe ló mọ̀ àti ṣe ara ẹ̀. Tó bá wo story Lizzy Anjorin lórí cyberspace yìí, tó o bá tọ́jú ara ẹ̀, tí bá ní tọ́jú ara ẹ̀ ó yẹ kó yí ẹ. O ò dẹ̀ lè gbọ́n mọ́. O ò lè ṣe kí ni, o ò lè gbọ́n mọ́. Tó bá listen sí story Lizzy, tó bá rí gbogbo géèmù tí Ìyábọ̀ Òjó gbá àti àwọn pípì bọ́n ẹ gbá, tí o ò bá ti gbọ́n kó o gbọ́pọ̀lọ́ ẹ sọ̀rọ̀, o ò dẹ̀ lè jẹ́yàn mọ́. Listen. Speak up on me, mo fẹ́ wá sorry. Though they cannot embarrass you, wàá ti láti rẹ̀ ṣáà sí kóòtù ní kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n mi ẹgbẹ́ mi sí speaker káwọn èèyàn máa gbọ́ mi. Okay, wọ́n ń gbọ́. Don't bring the hot water. No. So. Gbọ́nà ó ní mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé iṣẹ́ 1 million ló ń ṣiṣẹ́ wà láì ojú abẹ bí wà tẹ̀gbẹ́ ṣe dínkù ní pẹ̀lú 1 million. Bomo ti rí kíní inú. Mo bọ́ ìjọ mi bọ̀. Mo bọ́ èèyàn mi jọ. Speak up on me, mo fẹ́ wá sorry. Though they cannot embarrass you, wàá ti láti rẹ̀ ṣáà sí kóòtù ní kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n mi ẹgbẹ́ mi sí speaker káwọn èèyàn máa gbọ́ mi. Okay, wọ́n ń gbọ́. No. So. Gbọ́nà ó ní mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé iṣẹ́ 1 million ló ń ṣiṣẹ́ wà láì ojú abẹ bí wà tẹ̀gbẹ́ ṣe dínkù ní pẹ̀lú 1 million. Bọ̀ kí ni o fẹ́ play ṣàwùdọ̀? Okay. To me, Nibi is understanding. Mo wà lórí TikTok. Be 3 days ago, she just sent me okay. To me. Okay. To me, Nibi is understanding. Okay.
To me, maybe it's understanding. Mo wà lórí Even TikTok. be 3 days ago. She just sent me a message. But message owó aṣá ọ̀rọ̀ owó ṣàdáwápọ̀ ṣá and I. Ṣé o yáwó lọ́wọ́ ẹ̀ ni tí màmá yín tayẹ màmá yín? Owó tí mò ń sọ fún ni owó tí mò máa ń sọ fún ni. So mo wá send owó yẹn fún in fact she wanted me to pay for May. Mo wá ní no May ò tí tán and I paid those money. So in fact and immediately I was surprised because 1,500 ní owó yẹn. Ṣé o lè join ní TikTok pẹ̀lú Sparkling Weight Loss? Send the request orí TikTok. Ṣẹgbọ́. Send the request because you need to. Ṣẹgbọ́ thousands of dollars tí ojú abẹ́ ń gbà. So irú àwọn ojú abẹ́ yìí tó bá kọlù ẹ wàá dákẹ́ wàá máa wò. Tí irú àwọn Ìyábọ̀ Òjó bá kọlù ẹ wàá dákẹ́ wàá máa wà ló fà wọ́n lọ́lọ́run lọ́wọ́. And that is why some of you ọ̀nà yín ṣókùnkù lénìí. Irú àwọn ojú abẹ́ irú àwọn Ìyábọ̀ Òjó yìí ó rí gbọ́dọ̀ fà wọ́n lọ́lọ́run because àwọn kò fà ẹ́ lọ́lọ́run ṣé o gbọ́ thousands of dollars tójú abẹ́ ń gbà. Má gbàgbé pé Lizzy Anjorin struggle àti dìde nínú ayé lójú abẹ́ ń ṣe kíni ló ń bá tọ̀tá ẹ̀jẹ̀ tó ń fi gba thousands of dollars wo iṣẹ́ tí ojú abẹ́ ń ṣe pẹ̀lú àwọn evidence tí mò ń play lálẹ́ kí ló máa ṣẹlẹ̀ sójú abẹ́ àtàwọn ọmọ ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ìyá tó bí ojú abẹ́ àti gbogbo ọmọ tó tara ẹ̀ jáde. You need to learn. Mi ò ṣe wèrè. I can't be coming online and be shouting every day and be repeating the same thing every day and be shouting Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó gbàtí èèyàn ò ṣe wèrè gbàtí ò ṣe pé èèyàn ò níṣẹ́ rádúró iṣẹ́ tí mò ń ṣe ni tí mi ò bá play evidence yìí ẹ jẹ́ ká máa gbọ́dọ̀ clarify yourself. Though they cannot embarrass you wàá ti lágbẹ̀ẹ́ ṣáà sí kóòtù ní kò sùn bẹ́ẹ̀ lọ. Ẹ wá bá mi bè lọ́wọ́ ojú abẹ pé ta ló ra cream lọ́wọ́ ojú abẹ true ta ló ra cream lọ́wọ́ lady yìí $3,000 ṣálẹ̀ sọ pé ẹ̀ ra cream ta ló wá ra cream $3,000 yẹn tí ayé ẹ̀ wá dà ta ni cream yìí ṣiṣẹ́ fún ẹ gbọ́ iye tí ojú abẹ ń gbà lórí each $3,000 ẹ máa gbọ́. Mrs. Speaker káwọn èèyàn máa gbọ́ mi ìfẹ́ wá no. So tẹ́ bá wo fídíò lady dada this lady between kaso tó tọ́ kaso ti tọ́ ẹ rí pé this lady ó fẹ́ tajà ẹni kò mean pé ó fẹ́ ṣe kàfọ́tà wa ojú abẹ nìkan ló believe pé òun lọ bá ti lágbájá jẹ́ ọwọ́ Ìyábọ̀ Òjó dẹ̀ ni gbogbo ti kọ́ṣẹ́ yẹn òun lọ bá ti lágbájá jẹ́ bí lady yẹn ṣe pè sórí platform ojú abẹ tójú abẹ bá fún ní something nice tó bá fi rẹ̀ ṣàkàwé this lady will ride on it and make advert of her business ẹni pé ńgbà tó sọ̀rọ̀ ìsàlẹ̀ ojú mi ojú abẹ was expecting the lady to say cream ló bá lójú jẹ́ ẹ̀ kí ni ayé ẹ̀ ti bá but the lady said no it was stress pé tó bá fi rẹ̀ lọ́kàn balẹ̀ ìwọ tí o gbádùn àti fojú abẹ yìí ṣé bó wà náà tí ò fi mí lọ́kàn balẹ̀ àbúsí náà tí ò fi mí lọ́kàn balẹ̀ tá a bá ń sọ pé àtàwọn tó ń ṣiṣẹ́ fún wọn àtàwọn tó ń ṣiṣẹ́ fún àtàwọn tó ń gbèjà wọn àtàwọn tó ń gbèjà now you see nígbà téèyàn jókòó tí ò wá bá yín tó ń ṣe business yẹn tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ pa ẹni yẹn ẹ̀ dẹ̀ tún sọ pé kẹ́ni yẹn lọ fi rẹ̀ lọ́kàn balẹ̀ ẹ̀ dẹ̀ fẹ́ pa people like ojú abẹ Ìyábọ̀ Òjó I don't know tó bá ṣàgbákò wọn nínú ayé it depends on you but as for this side forgiveness is a sin and every day tó bá jí tó bá ń rí wọn nínú àsùnwọ̀n tó tẹ̀ ti lè gbé kíní wá tó ti ṣe kọ̀dímúná tó ti ṣe gbogbo ẹ̀ then the day she did this video mi ò ṣe méní mi ì ṣe méjì èmi náà mọ̀rọ̀ wọn tàwọn àgbàlagbà lọ yàtọ̀ sí social mi ò bá ń ṣe social media nìkan ojú abẹ orí pé mò ń wẹ̀ láti jọjọ́ ẹ̀ bọ̀ mi ò wẹ̀ nínú ilé èmi náà ń sáré ìwọ náà kiri ṣé bí ìwọ náà fẹ́ gòkè ọ̀la wo bó ṣe jábọ́ ṣé bó bá business èèyàn kan jẹ́ àbí òfin gba thousands of dollars wo advert ẹ wo bí táyé tiẹ̀ náà ṣe bàjẹ́ àtẹ́ntò ń polówó fún àtẹ́ntò ń polówó fún ẹ ó bá yẹ ń ṣèjọba jẹ ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́. gbọ́nà ó ní mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé iṣẹ́ 1 million ló ń ṣiṣẹ́ wa láì ojú abẹ bí wà tẹ̀gbẹ́ ṣe dínkù ní pẹ̀lú 1 million yẹn. ẹ jẹ́ kí n wá fídíò yẹn lọ títí kù sí lókè ẹ jẹ́ wá fídíò yẹn lọ. Light, stretch mark. Títí kù sí.
ẹ ti rí ìwọ ló mọ tó bá pàdé irú àwọn ilé nínú ayé o èmi ṣe lè díù pẹ̀lú wọn mo díù pẹ̀lú wọn yìí o I no go dey lie now ṣé mo máa pè mí ò ń parọ́ èmi ò ń parọ́ bá ṣe lè deal pẹ̀lú there is no how we can deal with them better this is how we can deal with them. Okay, to me, need misunderstanding. You bá ṣe lè deal pẹ̀lú wọn you know bá ṣe lè deal pẹ̀lú wọn ni. Bí mo ti rí fídíò yẹn TikTok àti Títí kú ẹ má bínú ẹjọ́. And 3 days ago. Okay. According to him, he said his name is. èmi ò bẹ́ẹ̀ mi ṣe lè dí pẹ̀lú wọn ọlọ́run dẹ̀ ń gbọ́ ojú abẹ you pay dearly o ìwọ kẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fídíò yẹn ò ṣe ni mi rí fídíò yẹn mọ́ àárí fídíò yẹn. Àní ẹgbẹ́ mi túbà. àárí fídíò yẹn mi rí fídíò yẹn mọ́. tó sì Mohbad a máa gbé ẹsẹ̀. mi rí fídíò yẹn mọ́ bóyá màá wà lọ́la kò download tán ń rè. She just sent me a message. The message yẹn gùn gan. So they were talking about how Ojo Abe has been. Go to my wall. Okay. Olofofo TikTok. Okay. Olofofo TikTok. Okay. On TikTok ba. Okay. Tí mi ò bá gbé fídíò yẹn wá ẹ ní nǹkan tó ṣe o. Olofofo what? Love you too, guys. Olofofo what? Olofofo, yeah, give me. Only go to my word. Okay, Olofofo. Ẹ ti rí. Àwọn ọmọ yìí. Àwọn eléyìí. Ṣó wà ń bí ṣá? Ẹ sá fún Ojú Adé. Àǹfààní àdúgbò ìdùnmọ́ mi torí wọ́n mọ̀ Ojú Abẹ́ ò ní dẹ́kọ́rọ́ọ̀mù fi ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ lẹ̀ bó ṣe dúrọ́pù ọkọ̀ Pamela nílẹ̀ skin ẹ̀ gan-an fi ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ lẹ̀ bó ṣe dúrọ́pù ọkọ̀ Pamela. Ṣé mo nǹkan tó ń pè ní kámà sí yẹn nǹkan tó ń pè ní kámà. Skin ẹ̀ gan-an ó funfun ní kò pupa àbílẹ̀ ń gbé kéwìkì. Ẹgbẹ́ mi yín lẹ̀kẹ́ bàbá dùn ara yìí ó kàn tí mo yí ẹ mọ̀ pé mi fẹ́ àwọn tó ń sẹ́ndì rìpọ́t mi fẹ́ yìí. Ẹwẹ̀sìn tó ju abẹ́ ṣe ẹwẹ̀sìn tó ń ṣe ẹwẹ̀sìn tó ń ṣe ẹwẹ̀sìn tó ń fi 50 something ṣe ẹwẹ̀sìn tó ń fi 50 something ṣe níwájú ọmọ 28. The question olóòfó mi ò rí o mi ò rí fídíò yẹn olóòfó mi ò rí please tẹ́ bá ní ẹ bá wa tún gé ẹjọ́ fídíò yìí wà very important very very important very important Títí Kushi Títí Kush 1 2 3 ni mo ti rí. Yáwó lọ́wọ́ ẹ̀ ni tó màmá yín tayẹ màmá yín. Owó tí mò ń san fún ni owó tí mo máa ń san fún ni so mo wá send owó yẹn fún ifá she wanted me to pay for May mo wá ní no May ò tí tán and I paid those money so
In fact, and immediately go, I was surprised because 1,500 in your way. So they join in TikTok by sparking weight loss. Send the request on TikTok. Send the request because you need to clarify yourself. Though they cannot embarrass you. What you like the chassis court you need to be bello. No. So, but not only mobile so the patient 1 million, no share one life. Would you have be what the patient do good about 1 million? Eh? Can you go? Ogungun. That's why I always tell you, target the ambassador. It's very important you target the ambassador. I don't know if everyone got to do a bit. I be multi forgive any show for me. Go and eat. We are go and eat. Go and eat and bath. Tomorrow is another beautiful day. Go play. Only file not supported. Would they should download any good tó bá dọ́là ẹ lọ wo fídíò yẹn tó bá ní kó post ẹ ibi máa post the other one yẹn láàárọ̀ la ìyẹn bí tí ojú abẹ́ ti bà business mi jẹ́ ṣẹ́rí ilẹ̀ ti ṣú ká tó lọ sùn people like ojú abẹ́ you don't let them go but it depends on you. You know, it depends on you, but me ojú àbí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ and tó bá ṣe irúkọ báyìí fún ẹ jẹ́ kí gbogbo nǹkan tó dùn mọ́ wọn nú let it become your target too. And people yóò nífẹ̀ẹ́ wọn máa pa ẹ́ ni wọn nífẹ̀ẹ́ wọn máa pa ẹ́ olówó fún okay please if you can bring it to Facebook tag it to me on Facebook please post it on Facebook and tag my name so that I can see it or please let me drop it under my comment section in Facebook. You don't understand? Look at Ọlọ́run ọ̀tá tèmi jẹra ojú abẹ́ tí òṣìṣẹ́ owó rí ẹ wo bó ṣe bẹ̀rẹ̀ sí ní attack Mr. Lawal ẹ wo ọmọ 20 something years tó yọ abẹ́ Musa abẹ́ tó bẹ̀rẹ̀ sí ní do gbogbo àti ojú abẹ́ ń bú Mr. Lawal ẹ wo ọmọ Yíbò tí ó ti pé 30 years tó ń bó ojú abẹ́ sùn. Imagine while ojú abẹ́ was attacking my business imagine wọ́n fi mí polówó cream $3,000. Ojú abẹ́ ń gba thousands of dollars. So tó bá jẹ́ pé I am not strong spiritually níbo ni bá wà lẹ́ni. If I am not strong spiritually níbo ni bá wà lẹ́ni. Ọ̀pọ̀lọpọ̀ yín táwọn òbí yín ti nílànà tí wọ́n ní mọ́ lẹ́ni. Ọ̀pọ̀lọpọ̀ yín tó dùn fún lánà tí ó dùn fún mọ́ lẹ́ni. Irú àwọn ojú abẹ́ irú àwọn Ìyábọ̀ Òjó yẹn àwọn náà kò bá yé yín jẹ́. No. But one thing ni pé ojú abẹ́ you pay dearly for it. Ìyá ẹ àwọn family àwọn olórí burúkú ẹ̀gbọ́n ẹ because I want to know why you are attacking Esabod. When you are attacking my business you are collecting thousands of dollars in return. Àwọn olórí burúkú tó ń gba ambassador fún yín wọ́n níṣẹ́ tẹ́ ń ṣe that is why let the ambassador anybody that come for you let the ambassador be your target. Let the ambassador be your target. Ṣó ti yín? Let the ambassador be your target. Kò lè yé yín nǹkan tí mo kàn mọ̀ ní pé eré tá a sá àdúrà tá a gbà àwẹ̀ tá a gbà ìrìn àjò tá a rìn tá a fàárọ̀ rìn tá a fọ̀sán rìn tá a fòrò rìn tá a fi débi tá a délé rìn tá a bá tún rìnrìn yẹn pé ìwọ ilẹ̀ báwa báyé lágbájá jẹ́ dandan ló máa bàjẹ́ tó bá ti jórí òtítọ́ la dúró sí. And this is a lesson for most of you tó jẹ́ pé ẹ máa ranjú olórí burúkú lẹ̀ báyìí tó máa fi bà ti yín jẹ́ máa fi jẹun. We talk about terrorists today. Inú terrorist àti Ìyábọ̀ àtOjú Abẹ́ ta lè rò pé ó ṣe àkóbá jù fún society. Imagine numbers of people tí Ojú Abẹ́ máa gbé sórí platform ẹ̀ táwọn yẹn máa gbèpè ọ̀fẹ́ sórí tí wọ́n mọ̀ pé Ojú Abẹ́ ń gba thousands of dollars pẹ̀lú ìbàjẹ́ tó ń ṣe. So ẹ̀kọ́ tí mo kàn fẹ́ kẹ́kọ́ nìyẹn èèyàn kan ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí which is èèyàn kan tó sọ pé Esabod kọ́kọ́ lọ fojú Abẹ́ ẹni ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí ẹ ṣe máa sọ pé Esabod kọ́kọ́ lọ fojú Abẹ́ on what purpose? Báwo lẹ Esabod ṣe kọ́kọ́ lọ fojú Abẹ́? Ṣé òtítọ́ lójú Abẹ́ fi gba ambassador
lọ́wọ́ lady yẹn imagine o ẹni tí ó ṣẹ̀ tí ó rò ẹ́ ẹni tó yẹ pé gbọ́mọ̀ kókó dání èèyàn bí 1 million kí ẹ̀ ojú abẹ́ ọ̀run á fi kú ọmọ dá ẹ lóró ọ̀run á fi kú ọmọ àti kú ọmọ ọmọ á fi dá yẹ ẹ lóró Khadijat Hussaini àdàbí tó bá jí òtítọ́ nípa kéèsì mi lókù Khadijat gbogbo ohun tó wà nílé ayé yìí tó bá ti ń sùn tó bá ti ń jí máa mọ̀ pé èèyàn kan wà tí ó dẹ̀ lẹ́yìn ẹ̀ kò lọ fi sọ́kàn because I won't stop yàsí because mi lè jẹ́ kó dàgbà a dẹ̀ lè jẹ́ kí irun ẹ kó dàgbà a lè jẹ́ kó continue because your existence is not on positive side ilé ọ̀gẹ́rẹ́ gan gégùn fún ẹ ilé ọ̀gẹ́rẹ́ gégùn fún ẹ afẹ́fẹ́ gégùn fún ẹ Khadijat Hussaini àdáwọ́lé ẹ kankan kò lè yọrí sí rere nǹkan ìwà tó wù kò síbi tó máa gbé àdàbídé tí ò ní mú ẹ